ẹ tún kú déédéé wòye gbogbo ẹ̀yin alára wa ọmọ àjàwó yín náà rí òwe Yorùbá kan ló wí báyìí pé kò sí bá a ṣe Gbá Gòjè táwọn ará yòókù ò ní fọ̀bọ lọ ni kò sí bá a ṣe Gbá Gòjè táwọn ará yòókù ò ní fọ̀bọ lọ ni kí ló fà á táwọn bàbá wa fi máa ń parú òwe yìí kí ni tó ṣẹlẹ̀ táwọn bàbá wa fi máa ń parú òwe yìí gan ìdí tí wọ́n fi ń parú òwe yìí ni pé ká ní ẹ wà lẹ́nu iṣẹ́ àbẹ́ wà ní agbègbè kan àbí bóyá láàrin ọ̀pọ̀ èèyàn eléyìí wá orí ọ̀fín ó fọ̀bọ lọ ọ̀rẹ́ ọ̀jẹ̀ tọ̀hún wá ó fọ̀bọ lọ ọ̀rẹ́ ọ̀jẹ̀ bí tẹnì kòkú náà bá wá tó fọ̀bọ lọ tọ́rẹ́ ọ̀jẹ̀ bọ́ọ̀ bá tí wọ́n ń gba gbogbo ẹ̀ mọ́ra àwọn tí ò tó ọgá àtàwọn tí ò mọ́rí gan àwọn gan náà ṣe kí ni àwọn náà rí ọ̀jẹ̀ iná fi máa ń sọ pé kò sí bá a ṣe Gbá Gòjè táwọn ará yòókù ò ní fọ̀bọ lọ ni bí Yorùbá ṣe máa ń ṣe nù bẹ́ẹ̀ ṣe máa ń parú òwe nùwé kò sí bá a ṣe Gbá Gòjè táwọn ará yòókù ò ní fọ̀bọ lọ ni òwe tẹ́yìn náà bá mọ̀ tẹ́ ẹ bá rántí ẹ fi sí àríwísí fọ́nrán yìí ká lè bá àjọ gbéra wa débẹ̀ comment section là ń pè láríwísí ẹ fi ibẹ̀ ẹ fi èròǹgbà yín ìdáhùn yín ẹ fi sórí ẹ̀ àgbà wá búra bẹ́ẹ̀wé òṣìọ́rí ẹ ṣeun bí ewé ojú ọ̀nà. ẹja ní dàrú gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wà á búra bẹ́ẹ̀ yóò bá ṣe ọ rí ọmọdé ní ká fohùn gbogbo fún ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wà á búra.